kúnlẹ̀ mo yàn pé ẹ̀dá mi gbà mí ìpín mi kò ṣe déédéé ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ Olúwarun o ire kò ṣe rẹ́gí mi. Ojú ẹ̀dá ló pẹ́ sí ọ̀rọ̀ mi yá lójú ọ̀nà mi yá dáa ayé mi á sunwọ̀n sójú ènìyàn máa kan sára ṣèdúrà o. Tálákà Ọlọ́run Èdùà mo bẹ̀ ọ́ yé ìgbà èmi lókè erùpẹ̀ jẹ́ kó yẹ mí kalẹ̀. Mo kúnlẹ̀ mo yàn pé ẹ̀dá mi gbà mí ìpín mi kò ṣe déédéé. tó fẹ́ dánwò yìí tó bá má sí. nítorí ìwọ náà mọ̀ pé gbogbo nǹkan tó bá lòdì sí Elédùmarè láti fi wówó kò dáa kí ọmọ ènìyàn dánrú ẹ̀ wò. má torí owó má ta kádàrá rẹ̀, má torí owó má lòdì sọ́lọ́run ọba. mo náà wo nǹkan tán ni kò ṣe ẹ̀gbin ara ọmọ ènìyàn. ǹjẹ́ ìwọ mọ̀ pé ẹni tó lówó lọ́wọ́ yìí tó mọ tó lè ṣẹlẹ̀ síwọ lọ́la débi tó máa jẹ ẹ̀gbin ara ọmọ làkejì ẹ̀. má dán wò, Ọlọ́run ọba lòdì sí. má ṣe o kò dẹ̀ wá sọ̀rọ̀ sínú. wò ó má dá lóhùn ọjà rẹ o, dandan ni kò ṣe. kò sí tó wà ń bẹ̀. ṣe pé kéèyàn jẹ nǹkan ẹ̀gbin kéèyàn fi dolówó lọ́wọ́ gbogbo ọ̀nà kan náà tó bá lè gbà láti fi dolówó àǹfààní wà fún ẹ̀. àbúgbàgbé ni wọ́n ní ẹnu kìnìún lówó wà, gbogbo ibi tó bá ń gbé kò kí ń rọrùn. mo fẹ́ kó lọ sí àbúgbàgbé pé 2 million naira lówó yìí kò kí ń sowó kékeré rárá. tó o bá ṣe nǹkan tí mò ń sọ yìí tó o bá mọ tó ń ṣe ó tó ẹ là ó tó ẹ lówó lọ́wọ́ lọ sí. Kí ló dé tẹ̀rùn? mi ò kúkú ronú ó wọ́n jẹ́ pé mò ń ro àwọn iṣẹ́ tó gbé fún mi bí mo ṣe máa tètè parí ẹ̀ lè dáhùn sí ẹ̀yìn padà. wọ́n mi ẹ̀ bọ̀ sódẹ̀ ti jẹun bí ajá lọ. bẹ́ẹ̀ dábàá jìyà láyé kó yá mọ̀ àsìkò àdánwò ni ìgbà ò ní pẹ́ dé mọ́ tí ó gbẹ ní òyìnrè. Tálákà Ọlọ́run Èdùà mo bẹ̀ ọ́ yé ìgbà èmi lókè erùpẹ̀ jẹ́ kó yẹ mí kalẹ̀. báwo ni mo yọ ọyọ kẹ̀kẹ́ ìbájẹ́ kí ṣiṣẹ́ báyẹn bẹ́ẹ̀. kò yí sí mi sá. Oya àwùjọ ẹ̀ iṣẹ́ gbogbo kéékèèké pọ̀. báwo ló ṣe rí ẹni báwo ló ṣe rí. ó rí bákanbákan. gbà fẹlẹ ilé. finish. Bó ṣe gas out yẹn bó ṣe ta àtẹ̀wọ́lẹ̀. Báwo ni mo ti wà ókè wá? Bírọ̀ jẹ́sì. Oya mímọ́. mo ń wò bóyá ilé tí mo jẹ ti tó ni. Gbà máa gbé ìkù lọ. kí máa gbé lọ. Àti tìbíyàn náà gbé lọ tìkótìkó. pé kí máa gbé lọ tìkótìkó. Gbé lọ pátápátá. Ṣorí ìlú àwa ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Ṣo ti gbọ́ ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Tó bá ti di lọ́la ṣo ti yẹ kó wá rí mi. Gbà ilé.
lè ṣe owó ìrìnsẹ̀ ṣùgbọ́n ó ti gba ọ lẹ́nu kí ẹni sí tó bá di lọ́la kó wá bá mi ṣùgbọ́n wá bá mi lọ́la. ojú ẹ̀dá ló pẹ́ sí ọ̀rọ̀ mi yá lójú ọ̀nà mi yá dáa ayé mi á sunwọ̀n ṣojú ènìyàn máa kan sára ṣèdùà o. Rónkẹ́ gbọ́ ó dà gbọ́ tẹ̀mí farabalẹ̀ tó bá ní kí n fún ẹ ní 200,000 listen okay ó dà má bínú mo ti gbọ́ nǹkan tó sọ màá wá lálẹ́ fún ara mi no okay oya just hang up má drop o hang up mọ́ ń bọ̀ jọ̀wọ́ àbúrò má bínú ayé lọ́sà ṣòrí ní tí mo ní mo fẹ́ ṣe fún ẹ yẹn mo gbàgbé mi ò lè lọ sí bank mi ì dẹ̀ fẹ́ fún ẹ ní check mo fẹ́ kó cash lé ẹ lọ́wọ́ ni ṣó ti yẹ tó bá di lọ́tún la kó padà wá rí. bọ́tà ilé tí mo sọ fún mi pé mo fẹ́ gbà yìí mi ò tiẹ̀ mọ̀ pé àwọn àtàjọ ń dùn tó mẹ́ta. jọ hello ṣe dúró mọ̀ ń bọ̀ lọ́gbọ̀n má ti drop. babaláwo tó yẹ kó pè mí lálẹ́ àná ni pé tí mi ò bá ti kó yẹn wá lónìí àbí ọ̀la kí n gbàgbé ẹ̀ so mi ò dẹ̀ fẹ́ kí owó tí mo ti san síbẹ̀ mi ò fẹ́ kó lọ ìjọ ọmọbìnrin tó bóyá ọ̀rọ̀ mi àti yẹn dáadáa. tó bá di lọ́la kò wá màá yanjú ẹ̀ fún ẹ ṣùgbọ́n lọ́la ebi 2 million ni ìgbà tí wọ́n ti ṣe tó yẹ kó ṣe èmi náà láti ṣe nǹkan tó yẹ kí n ṣe. àní màá wá lálẹ́ wàhálà ẹ̀ pọ̀ jàre wọ́n ló mọ̀ wọ́n lè tẹ́ bá fún mi kó dẹ̀ ṣẹ̀fọ́sì dédà fédékùn. Tinúkẹ́, nǹkan tójú mi rí ni mo ṣàlàyé fún yín. Tí wọ́n sọ wípé ìṣẹ́ ń mú ìlú, ìṣẹ́ ń mú èmi àti ọkọ mi dojú palẹ̀. Ìyà ń jẹ wá, even àìjẹ́ mi. Àfi bẹ́ẹ̀ ní pé Ọlọ́run ti ẹ̀ kọjú sí sáìdì ibi tá a wà rárá àti rárá. Ṣùgbọ́n níbi tó lè dé àti rí ọwọ́ mú lọ sẹ́nu lóòjọ́ báyìí òkun ni ó nira fún mi. Láàárọ̀ nígbà tó kọ mi jáde mo ti ẹ̀bí wípé mo ló fílẹ̀ ní oúnjẹ èmi ló fún mi 50 naira 50 naira lọkọ mi rí fílẹ̀ lówó oúnjẹ láàárọ̀ kó tó jáde fún èmi àti odidi ọmọ méjì. Owó ọ̀hún ẹ̀ mo ṣe ń ronú sí pé báwo ni mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ nínú ẹ̀ ṣáta ni mo fẹ́ fẹ́ra abẹ́jà abẹ́gbò ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n èmi nígbàgbọ́ nínú Ọlọ́run wípé àdùn máa ń kẹ́yìn ìlú rẹ̀. Ṣé o yẹ sí ó jẹ́ dá mi lójú wípé ẹni tó bá forí ti dópin òun làwọn gbàlà. Ṣorí ọ̀rọ̀ tó ń wò yìí tó mú yìí ó tó aṣọ ọ̀gbẹ́. Mo jẹ mọ̀ lọ́kàn mi kò kí ń ṣe pé bóyá ohun bàbá Káyọ̀dé náà bẹ́ẹ̀. Ṣé ti bẹ̀rẹ̀ mi ìfẹ́ kó orí kó don't think of anything. Mo nígbàgbọ́ nínú Ọlọ́run tí mi sìn nínú Ọlọ́run ṣe àmì ẹ̀kọ́ mi. Ṣé ti yẹ ẹ̀sìn rẹ̀ mi? Mo fẹ́ máa lọ́gbọ́n ni mò ń kọjá mo ní àkọ́nídà kí n gbẹ́wájú ilé ọ̀rẹ́ mi kọjá kí n má yà kí ẹ. So ẹ̀mẹ̀ wá nǹkan ní òwúrọ̀ ni mo ṣe lọ́wọ́
ìyàwó ni má ní ìdílé fún ìjọ pé òun náà gbé omi tí ẹni tí squeeze ẹ má dé níjọ. ọ̀rẹ́ mi èmi kò tó báwo ló fẹ́ sọ tí ó kẹ́ ọba máa bá mi kún ẹ̀ ìbò náà máa rá láàánú oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ọlọ́run ní fi ohun àìsàn pa mọ́ mo ò ní náà kan tó kù tó dé mi òye tọrọ jẹ òní tọrọ mu àtàlù àtàbọ̀ ẹ báyìí ọlọ́run máa bá mi pa mọ́ ìbò náà máa bá láàánú pàdé mo ṣe wá rí ẹlẹ́dàá àwọn ọmọ tó fún lé ní ó máa máa gbèsè fún ẹni ibi tó ti mú ilé ìlọ́pọ̀ lọ́lọ́ máa bá mi dá padà síbẹ̀ bá mi fi rọ́pò tálákà ọlọ́run ètò àmọ́bẹ̀ ọ̀yẹ́ ìgbà èmi lókè erùpẹ̀ jẹ́ kó yẹ mí kalẹ̀ mo kúnlẹ̀ mo yàn pé ẹ̀dá mi gbà mí ìpè mi. ò pẹ́ máa lọ́wọ́ ẹ níbí báyìí lẹ́sẹ̀ wọ́n ṣe òdì wa. ẹ lè rí kọ́bọ̀ gbogbo nígbà rẹ̀ lára ṣá dájú ni mo ti ṣà ẹ wò bí mo ṣe ń wò yìí mo ń wọlé lọ. tí mo máa fi jẹ́ tí mo bá tún bá yín níbí ìjà tó jẹ Jésù kù nínú Passion of Christ lè máa jẹ. ẹ jẹ́ bá yín bẹ̀. ló ká ẹgbẹ́ mi wọ́n dájú wọ́n sọ fún mi pé o kò wọlé mi ò notice wọn tó máa bọ̀ ní. á lé mi síta. Mo fóònù tí mo bèrè lọ́wọ́ yín máa fún ẹ tó bá dé. Take care, Daddy. Bye. Pẹ̀lẹ́. Ẹ sà kí ni tí ẹ promise mi lẹ́nu kí n wá fún lónìí mi wá fún. kí ni wọ́n ní kó wá ṣe. ẹ̀yin lè sọ pé kí n wá lónìí ẹ wá fún mi ní 2 million naira. owó kí ni. ní ti bí tí mo jẹ tẹ́ni kí n torí ẹ̀ wá gbowó. ojú máa gbà mí tì fún ẹ o. sórí ilé ẹni tó ló ń gbé yẹn ó dùn mí fún ẹ púpọ̀ jù. elderly person àbí kí ló porúkọ rẹ. ṣé ló yẹ kán pe ìpàdé àwọn landlords kán pè lé ẹ lórí kán wá bó ṣe máa ṣe ẹ ládùúgbò ẹ. ó yà mí lẹ́nu fún ẹ o ìwọ torí 2 million torí owó kí ló gbé wálé ayé náà kí ló rò pé ó fẹ́ gbé lọ ò torí òun kó imí èèyàn jẹ òun kó imí èèyàn jẹ láì ṣáájà òun kó mi jẹ ìwọ tójú bá pọ̀ fírí ìwọ ọmọdé ó dá mi lójú pé o lè gbé èèyàn ṣòwò ìwọ tó lè ṣe tó tó yẹn tíyàwó ẹ bá sọ àsùn wọ́ra jù tó bá fi di ọjọ́ kejì wàá sọ di owó wàá lò ó olè ni ẹ olè olójú fẹ̀tòfẹ̀tò olójúbójú ìmàlẹ̀ olè ni ẹ olè máa ojú bọ́ mi olè ni ẹ mẹ́ olè ni ẹ kí ló ń ṣe ẹ náà àwọn awítọ́ ìwọ ní kíní kan fún ẹ ní kíní bẹ́ẹ̀ni kúrò nílé mi bẹ́ẹ̀ni jọ bẹ́ẹ̀ni mi ò fẹ́ rí ẹ ẹgbẹ́ ìjà ti ní ẹ. mo gbọ́ gbogbo nǹkan tó sọ ṣùgbọ́n mo ń fi àsìkò yìí mo fi ń bẹ̀yìn pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo nǹkan tẹ́ sọ nítòótọ́ nǹkan tí ò dáa ni torí tí kò bá jẹ́sẹ̀ tó mú mi èmi náà ní kó gbẹ̀jẹ̀ mo tẹ́ ti jẹ́ nìyẹn nítorí owó mo ti jẹ́ ẹ sanwó mi fún mi kí n lè máa lọ. ìṣọ́fún ọwọ́ mi sẹ́nu òfin jíṣẹ́ ni. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò kí ń rágbàlagbà fi o mi ò lẹ̀ kí ń tẹ ojú àgbàlagbà mọ́lẹ̀ ẹ sanwó mi fún mi kí n máa lọ jẹ́jẹ́ mi o. ẹ lọ bá mi. sí kí ni ìjọba ń bá mi sọ ẹ wo ogun kan ẹ gbọ́ ogun kan tí mo kó jẹ náà bó ṣe ń rùn. mo rẹ ẹsẹ. tó bá jẹ́ tó sì ẹ sọ fún pé kí n máa lọ kí n má bẹ̀rẹ̀ wọ́bọ̀. ẹ wo mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pàṣẹ pé 2 million naira ẹ kò lè work mọ́ ẹ jọ̀ọ́ mo fún yín yẹn 50,000 naira yẹn ẹ fún mi kí n já kí n máa lọ. ó fògùn sẹ́nu mi. jáde kúrò nílé mi. ẹ sàmì ò lè jáde. wà á jáde. mo ní mi ò lè jáde. kí ló fẹ́ ṣe. ọkọ mi jẹ́ ṣọwọ́ ìlọ mi ni. mi ò ní ní mi o ṣùgbọ́n kó nǹkan jẹ́ àtọ̀kọ́ máa tù ọ́ máa kọ́ ọ́ lójú máa fa jẹ́ mi ò lọ́jọ́ lè ṣẹlẹ̀. níbo ló ti rẹ̀ kó ṣọwọ́ ìlọ mi ni. ó ń sọ bẹ́ẹ̀ mi ò lè jáde o mi ò ní kọ́ ọ̀kọ́ ẹ̀ ló ń ṣẹlẹ̀.
kú ni ìyàwó ni ẹ pé o ẹ̀sà sẹ́ni mo ṣe wà yìí mi ò kọ́ mi ò fẹ́ kọ́ ọkọ kíkọ tó lè bẹ̀rẹ̀ sí mi sẹ́ni tí ẹ ò bá fẹ́ kí ọ̀rọ̀ náà kó di ti ẹtì wọ́n lẹ̀ o ẹtì mi àti wọ́n lẹ̀ ìtajọ́ kòjọ yé wa màá lè tẹ̀kẹ́ mọ̀ yìí pé gbogbo ayé ló máa lọ́ta ṣe sílẹ̀ tó lójú ẹ̀mí mi tí mi ò tí kú láyé mi bàbá olówó tiwa tó tọ́jú àwa àtàwọn fámìlì tiwa ìwọ wá bùkà mọ́ mi lọ́nà o fẹ́ kí mọ́tò pa ẹ́ àbò fẹ́ kú kú òjijì òkè wàá kú sí tó bá jẹ́ yẹn ni. Ẹgbẹ́ lọ sí ìtàkẹ́ ẹlọ́dún àjọ. Ẹjọ́ ní oúnjẹ tó bá lè gẹ́gẹ́ ní oúnjẹ. Bàbá o, àbá tó tẹ̀ òní tí wàá yẹ. Ẹlọ́lẹ̀ mi ò fẹ́ wàhálà ẹlọ́lẹ̀ ibiṣẹ́ rẹ̀ kẹ́ lò. Wọ́n tiẹ̀ bá mi sọ ọmọ tó níbi òtí ẹ̀ nígbà. Má bá mi sọ ṣe ọ̀rọ̀, bá mi sọ orí burúkú ọ̀rọ̀ mọ́. Kí ló dé? Ṣáwà nìkan ni? Ṣáwà nìkan lọ́wọ́ aládùúgbò yìí ni? Ó fẹ́ yà mí wẹ̀rẹ̀ ni? Ó fẹ́ sọ mí di olórí burúkú ni? Ó ń ṣe eré ni? Ó fẹ́ sọ mí di wẹ̀rẹ̀ sádùúgbò yìí? Mọ́mí Káyọ̀dé kí ló ṣe ni? Mọ́mí Bísí ayé yín fẹ́ bàjẹ́. Mọ́mí Bísí kò fẹ́ dá fún yín ni. Ẹ ń ṣe èrè lẹ́jà gbèrè ni mo pè é sọ́wọ́ ni. Ẹ kó sí lọ jàre. Ẹ wọ́n ni mo pè é sí. Àjàlá tá ní ẹ̀yin náà kọ́ yìí. Ẹ̀yin olórí burúkú tà ń bá gbẹ́rẹ́ náà kọ́lẹ̀ ẹ̀kọ́ ti yí bá wa. Kí ló dé? Ṣáwà nìkan la wà ládùúgbò yìí. Ẹ wá wá bèrè òṣì ọ̀rọ̀ mi báyìí. Ẹ rẹ̀ mọ̀ fẹ́ sọ ọjà iye ọjọ́ òṣì burúkú tẹ̀ fà. Kí wọ́n wá fariwo tó tó yìí. Wọ́n ti ta ni. Ọ̀rẹ́ mi mà gbà mí. Bàbá mi mà ra mi kalẹ̀. Ẹ̀dálí pẹ̀sì àbẹ́dálí bìbà àbẹ́dálí wẹ̀rẹ̀ àbí kí ló ti ń jẹ́ bàbá Káyọ̀dé mà ní. Ọlọ́mọ fẹ́ jà mí wẹ̀rẹ̀ sínú ilé yìí. Ó tún ti gbéṣẹ́ ẹ̀dẹ́ o. Tó bá tiẹ̀ gbọ́ nǹkan tó ṣe lọ́tẹ̀. Ọ̀rẹ́ mi ó burú jáì nǹkan tí ò ṣe gbọ́ sétí ni. Mo ń gbé kí ló ló ṣẹlẹ̀. Bó ṣe dé nìyẹn mo ṣàrí pé gbogbo ara ẹ̀ wúndù pọ̀ lára ẹ̀ ń bala. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ibo ló ti ń bọ̀? Ó ní òun lọ bá àwọn kan ṣe díìlì ní nọ́bà náà òun jáde ń bẹ̀ mọ́ná. Irú díìlì orí burúkú wo gan ni òun lọ báyàn ṣe tó fi di pé wọ́n ń nù ẹ̀ bọ̀ ń bẹ̀. Ó ní nítorí condition ti wa nítorí ìyà tó ń jà wa ni wọ́n ṣe wá lọ bá bàbá olówó kan. Ìwọ àti bàbá olówó yẹn lẹ wá jọ ṣe díìlì ipe kí bàbá olówó yẹn tó lè assist ìwọ gbọ́dọ̀ kọ́kọ́ jẹ ìgbẹ́. Adúdúdúdú ìgbẹ́ àbí kí ló wí? Ìgbẹ́ mi ò gbọ́ rẹ́ẹ̀rí ẹ mọ ní kí ló wá ṣe ọkọ máa ń yẹ ìgbà tóun ti rò wá pín tí òsàn náà bá yọ tí òsì bá yẹ fẹ́ ṣe tí òsì bá yẹ fẹ́ gbé gbà lòun bá wò pé kóun jẹ gbẹ níbi tó lórí burúkú ẹ̀ tí wọ́n gọ̀ sí kò mọ̀ wípé ó yẹ kóun gba advance kó tó jẹ ìgbẹ́ orí burúkú tó lọ jẹ́. Imagine olórí burúkú bàbá olówó wo nìyẹn bàbá olówó lórí burúkú wo nìyẹn ìyẹn ní ara kó tẹ̀bi ṣírò ara ẹ̀ tó wá ní kó jẹ ìgbẹ́ òun ìyẹn máa burú o. ọ̀rẹ́ mi ìwọ fi èèyàn alára tiẹ̀ lẹ̀ ìyẹn ò jẹ̀bi bí ò ṣe máa ṣàǹfààní olórí burúkú olòṣàláyé bàjẹ́ ọkọ tó fẹ́ mi sílẹ̀ tí wọ́n sọ wípé kó wá jẹ ìgbẹ́ tóun náà lọ jẹ́ tó jẹ ìgbẹ́ torí ọlọ́run nítorí owó òṣì nítorí owó òṣì owó adéyìn ọwọ́ kọ́ mi sí wàhálà ọkọ ẹ̀mí sí yọnu mọ̀ ń mọ́ra mọ̀ ń mọ́sẹ̀ wọ́n náà ló máa bá mi bàtẹ́ jẹ́ bàbá Káyọ̀dé wọ́n ṣe ní mi ò ní nísìmí wọ́n náà ò ní nísìmí ò ní nísìmí. Àmọ́ ṣá ọ̀rẹ́ mi tí ò bá ń ṣe ti iṣẹ́ tó bá yín mulẹ̀ náà iṣẹ́ yẹn bá yín mulẹ̀ ìtorí ẹ̀ ni tí ò bá ń ṣe yẹn ọkọ ẹ̀ ò ní jẹ̀gbẹ́ ẹ̀ lágbára o olórí burúkú ni máa yẹ olówó yẹn o ju gbogbo ẹ̀ lọ ọ̀rẹ́ mi máa bẹ̀ máa rẹ̀ lágbára ọlọ́run gbogbo ìkólọ́yìn tó ti lọ ọlọ́run á dá padà tí ó bá ṣe olórí burúkú máa yẹn kò jẹ́ ká fi tiẹ̀ lẹ̀ ká fìjà fọlọ́run jà ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi báwo wà ní ṣé bàbá yìí wà nílé yìí. olórí burúkú ẹ̀ wà nílé tó jókòó tó ń rùn bẹ́ẹ̀ ó jẹ́ lọ́rọ̀ ọ̀rẹ́ mi lọ́rọ̀ má jẹ́ kó fìgbà yí fáńgẹ̀ tiẹ̀ lára o olùṣàlàyé bàjẹ́ àjẹgbọdọ̀ tó wẹ̀ ní kúnra olóṣì aláyé bàjẹ́ má ṣàǹfààní olórí burúkú ọkọ ó máa yọ ọdún ẹ̀ tó ẹ̀ láti. máa jẹ́ kó ṣì ta mí máa jẹ́
kàn ẹ bá dẹ̀ ṣe sùúrù okun owó káwọn bá wò ìgbà tá a wà yìí kò sẹ́ni tí ó kàn ṣe sùúrù ìyá Káyọ̀dé ṣe sùúrù ohun tí ó tọ́ apàdà ṣẹ́kù ìyá Káyọ̀dé. àfàṣẹ ṣe èrè ṣá àfàṣẹ ìyàwó rẹ àbí kò fẹ́ dà fún yín kò fẹ́ jẹ yín ni ìgbà wo ni kò dá tó ń bọ̀ wá dà kí ni nǹkan tí òtò tó ń bọ̀ wá ṣẹ́kù ẹjọ́ kí ni nǹkan tí òtò lọ́dọ̀ mi tí mo wá tọrọ ẹ̀ lọ́wọ́ yín rí ìtọ́lẹ̀ ẹ mọ́ mi bí ẹnu ọsí yẹn gbé sọ́kọ̀ yẹn sọ́kọ̀ ìyá Káyọ̀dé má lọ yá kí ni tí ń gan-an kí ni tí yín pẹ̀lú láìfù tèmi ṣé mo dá sọ̀rọ̀ yín rí ni àbí ṣé mo fi ọ̀rọ̀ mi lọ yín rí kí ló kọ́ yín pẹ̀lú tèmi báwo lẹ ṣe máa sọ pé kí n má ṣe nǹkan tó wù mí ẹ̀yin lẹ́nu ìgbésí ayé mi ni àbẹ́ tọmọ mi ni ṣé ẹ tọmọ bàbá Káyọ̀dé ni ẹ wo ẹjọ́ tó yẹ Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ kí Ọlọ́run kó ba ti ń jẹ́ lódìdí ẹ má dá sí ọ̀rọ̀ mi o ẹ má bá mi sọ nǹkan kan mọ́ o. ìyá Káyọ̀dé èmi náà sọ̀rọ̀ sí jàkàjàkà bẹ́yìn mo fẹ́ kó dáa ni tí bá fẹ́ kó dáa ni mi ní dá sọ̀rọ̀ yìí. kò dẹ̀ ní dáa fún ẹ fún nǹkan tó sọ yìí bó ṣe ń gbèrò pé kí nìkan yẹn kò ní dáa fún ẹ kò ní jẹ́ ìwọ lórí burúkú má ṣàǹfààní aláyé bàjẹ́ ìwọ náà pé olórí burúkú rẹ ṣé o tí ìran aṣọ tiẹ̀ níbi tó ti fàya kó tó máa dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó tó máa dá sí nǹkan tí ò kọ́ ẹ́ ọwọ́ wí tó wàá máa kú kiri ilé bí òkú tó gbàgbé ọmọ sáyé wàá máa kú kiri wàá lóun kọrin òṣì kiri òun kọrin ọlọ́run kiri ṣé ìwọ yìí ṣé wọ́n yìí ń sin ọlọ́run ṣé àpapọ̀ òun sin ọlọ́run ó wà lára ẹ̀ òun sin ọlọ́run lórí rádaràda lórí jàtijàti ìwọ ẹni àìjírí ẹni ìranu ẹni bó ṣe rí ó dàbí aṣọ òun lẹ̀ ó dàbí ẹ̀bà jẹ́ kó lòṣó lórí burúkú wọ́n sórí tó bá ṣọ́ ẹ lọ́sàn ẹ̀ ara ẹni màá ti yọ ọlọ́run kan tó ń ṣe mí yọ màá fi ìkọ́ra nǹkan tó ń ṣe mí mọ́ ọ tó bá túbọ̀ mi sọ òṣì ọ̀rọ̀ ní ọ̀sán ẹ̀ páànù tó wà lọ́ọ̀kan ẹni màá fi fọ́ ẹ̀mí ẹ̀pà ìwọ lórí burúkú aláyé bàjẹ́ olóṣì. ẹ tó bá ti dì bẹ́ẹ̀ ẹ má lẹ nǹkan mọ́ mi ẹ tó lọ́hùn. àfọ́ òṣì àfọ́ iná àfọ́ ọ̀ràn àfọ́ òfò olóṣì ayé ẹ̀dá náà lórí ìyàwó fẹ́ tó ń ṣòṣì kiri àdúgbò látijọ́ ẹ̀. mo ń lọ. ìyá Káyọ̀dé tí bá tiẹ̀ fẹ́ lọ yẹ kí ọkọ yẹn wà ní. mo ń lọ and I'm going for good ẹ̀yin ò lò sí dédé. tó bá jẹ́ bẹ́ẹ̀ mo bẹ́yìn lọ ní o Ọlọ́run á máa ṣe ìbá jẹ́ pé jáde Káyọ̀dé wà nílé ni ó bọ́ sí kí nǹkan tó ń ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀. ẹ̀ ń lọ náà. nígbà tí ìyàwó tálíkà Ọlọ́run yìí tó kó jáde tán ìbànújẹ́ ó pọ̀ púpọ̀ fárákùnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní rora ìpín torí pé ìbànújẹ́ yìí ti kún ẹ̀mí ẹ̀ ó bá bọ́ọ̀tà níjọ́ kan ó bá kẹsẹ̀ sọ́nà ó bá bẹ̀rẹ̀ sí lọ wá oògùn eku káàkiri ibẹ̀ ló ti ra oògùn eku ló ti gbé májèlé yìí jẹ bí tálíkà Ọlọ́run ọba yìí ṣe kú mọ̀ nìyí o. jalla ma la yamutu Allah àṣẹ Ọlọ́run lágbára púpọ̀ ohun lẹ́nu wọ́n bá sí tọ́lọ́run fi hàmí lágbára púpọ̀ Allahu akbar kabira àfikà wá jẹ́ iṣẹ́ náà Allahu akbar kabira. Ọlọ́run ní kí n sọ fún yín pé inú òun ò dùn sí yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì ní kí n jíṣẹ́ fún yín pé gbogbo ọlá àtọlà tí òun ṣe fún yín àti dúkìá àti iléeṣẹ́ àtowó àti ìyàwó àtàwọn ọmọ bí gbogbo wọn ṣe ń bẹ lálàáfíà kẹ ẹ má rò pé bóyá ọgbọ́n orí yín ló débẹ̀ pàápàá jùlọ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run fẹ́ yáàkà yín púpọ̀ látara àwọn nǹkan tẹ́ ẹ ṣe nígbésẹ̀. Ọlọ́run ṣe kí ni. ń bínú lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́nu jágbajàgba gàgàgà. irú ẹ̀dá ò nílé iná gbàtẹ́bí bá ń pa ẹ̀ tó fowó òṣè sọ́ka fún ẹ. Ọlọ́run rán mi sí mèyọ́ bàbá olówó mo sì lọ ilé rẹ̀ lánàá láti lè jíṣẹ́ Ọlọ́run fún un àmọ́ mèyọ́ ní káwọn dọ̀gá rẹ̀ ó gbé mi síta Ọlọ́run mà ní tí kìí ṣe èèyàn lásán ọba tí máa pani tí sì jíni ọba tí pani lẹ́kún nígbà tó bá wù tí sì máa pani lẹ́rìn nígbà tó bá wù Ọlọ́run tó wá já sí pé òun náà lọ sọ fún Ànábì pé inna Allaha la yumli liz-zalimi hatta iza akhzahu lam yuflituhu. mo ti jíṣẹ́ tí wọ́n Ọlọ́run rán mi o ọrùn mi mọ́ o. ìyẹn ní wípé o ṣe nǹkan tó tó yìí Ọlọ́run mi o inú máa jí o
kò tiẹ̀ sí kankan tó tiẹ̀ gbẹ́nu sọ fún mi rárá àgbà tí gbogbo ẹ̀dọ̀ dúró débì. owó ni owó mo fọlá jiyàn ni. ẹ ṣé gbogbo ẹ̀dẹ̀ ti wá tán báyìí. ẹ jọ ẹ wo àfa mo fọlọ́run bẹ̀ àtúnṣe ní kẹ́ bá wa wá sílé ayé wa gbogbo tẹ́ bá mọ̀ pé a lè ṣe tọ́rọ̀ wa máa fi nítumọ̀ padà ẹ jọ òun ni mo fẹ́ kẹ́ sọ fún wa àgbégbèsè ẹ jọ. kò sí ṣíṣe kò sí àìṣe bí kì í ṣe pé ìgbésẹ̀ tí ẹ gbé nísìn òun náà ni kẹ́ tọpasẹ̀ ìyàwó arákùnrin náà lọ àfi kẹ́ wá wáyàwó rẹ̀ kàn kẹ́ wá rí láti tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀ tọrọ lọ́hùn náà ti sọ fún wa pé wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allahi huwa khairun wa a'zama ajran wastaghfirullaha inna Allaha ghafurur rahim. dájúdájú ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ọba aláforíjì tí máa foríjì jẹ̀dá ni bárábìnrin yìí bá ti foríjì yìí gbogbo òkú lọ yín ní ọ̀padà kò jù bẹ́ẹ̀ náà lọ. tó bá jà ti foríjì wá. tó bá ti ṣàforíjì ó ti tán ọ̀rọ̀ náà ti bù ṣe. wọ́n ní ká wá ẹni yẹn lọ kò lè ṣàforíjì fún wa. ọ̀gá ló ń jọ. ọ̀rọ̀ owó ilé ló délẹ̀ yìí kí ni nǹkan tá a máa ṣe báyìí ẹ̀yin náà dẹ̀ mọ̀ orí láńlọ́ọ̀ ta ni ẹ mọ̀ wípé kì í gbọ́ kì í gbà ni tó bá máa fi débì báyìí lọ́la ń ṣe ọlọ́run mọ̀ ru wàhálà tó máa bá wa fa ṣé bá ṣe máa jókòó tá a máa wúra wa lójú náà rí. ẹ̀jẹ̀ bọ́ ara nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn mo ní kó jáde síta kí ìwọ náà wá ṣẹ̀ṣẹ̀ iṣẹ́ tèmi nìkan ṣe káàkiri èló ni mò ń mú bọ̀ kí mi tó jẹ kí ìwọ tó jẹ káwọn ọmọ náà tó jẹ kí ni wọ́n á fẹ́ ṣe mi ṣáà ní para mi báyìí ìwọ náà jáde náà. Máàmì, ṣé mi náà wá dúró lásán ni? Ṣé mi náà dúró lásán ni? Ṣé mi ìgbìyànjú tèmi ni? Ẹ kàn sọ wípé kí n jáde gbogbo nǹkan ẹ̀dẹ̀ máa ní kí n jáde. Ṣé kí n lọ para mi ni? Ṣé kí n lọ tara mi fọ́kùnrin ni? Láago mélòó? Irú ọkọ mi ní kò ṣiṣẹ́ kúṣe. Báwo ni màá ṣe ní kó lọ máa tara ẹ lọ́pọ̀? Nǹkan tí mo sọ ni pé jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ lọ bá wọn. Àwọn náà lè fọ̀nà ẹ́. Ó ṣe kò ṣe wọ́n máa rí nǹkan kan náà fún ẹ bọ̀. A lè máa fi gbọ́nra wa. Jọ ọkọ mi. Ta ni o? Èmi ni o. Ẹ̀rọ máa ń ẹ má bínú mọ́. Ṣé bí ẹ̀yin ni ìyàwó elderly person? Bẹ́ẹ̀ ni èmi ni ìyàwó. Torí bó ṣe júwèé fún mi nílé yẹn mo mọ̀ pé iná ló gbọ́dọ̀ jẹ. Mo ti wáyé dé ilé tẹ̀ ń gbé tẹ́lẹ̀. Ìgbà tí máa débẹ̀ ni wọ́n jẹ́ kí n mọ̀ pọ̀ ti ṣaláìsí. Èmi náà mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Anyway, Ọlọ́run á foríjì wọn. Èèyàn gidi ni wọ́n. Irú èèyàn tí wọn ó ṣọ̀wọ́n láwùjọ. Ọkọ yín ṣe mí ní oore má lè gbàgbé. Èèyàn kan béèrè yín. Ìwọ máa lọ tẹ. Àjọ tẹ ti gbàgbé ẹ mi ò tiẹ̀ tu wò rárá. Ẹgbẹ́ báàgì rẹ lọ. Kò sẹ́ni bọ̀dì tó débẹ̀ o. Àtìgbà tí mo ti gbé báyìí tí mo ti tọ́jú ẹ̀ síbi kò sẹ́ni tútù o. Àbí àwọn nǹkan tó wà ní ẹ̀ ò pé ni. No.
ó kàn yà mí lẹ́nu wípé ṣé èèyàn báyìí tún ṣe kọ ìjọ mi lójú kan ìwò iṣẹ́ gan ni lágbára Ọlọ́run kan ní tí yín náà ní sọnù ẹ ṣé gan mo appreciate ẹ so irú èèyàn báyìí tó lè rí adúrú nǹkan yẹn pẹ̀lú gbogbo dollars tó wà nù ẹ̀ kó dẹ̀ bá mi tọ́jú ẹ̀ pamọ́ I'm grateful ẹ ṣé gan ni but why tí ẹ lọ síbi iṣẹ́ kan mo bèrè ń bẹ̀bẹ̀ náà ti júwèé bíbá ẹ fún mi. ó rẹ̀ mí díẹ̀ ni. ẹ ṣe ti wá lọ gba treatment àmì ìṣe ti lọ sí hospital. kò fi bẹ́ẹ̀ ṣàgbára lọ́wọ́ mi. kò sọ́wọ́. bẹ́ẹ̀ ni. ẹ̀mí mo ṣe ní ok ẹ kó náà rẹ̀ ní ìwọ̀n fún ẹ gbà ilé ẹ gbà lọ́wọ́ mi kẹfẹ́ wà fún tó bá di àárọ̀ la ẹ máa retí mi bíbá ṣe ti bọ́ àwọn àkọsí sí i wọ́n dúpẹ́ lọ́wọ́ mi Ọlọ́run bá lọ́lọ́pẹ́ ìwọ́n tẹ́ dá padà fún mi tó bá yẹ pé ẹ̀dá padà kọ́ tó ṣe gan ni àmì Ọlọ́run tó ṣe gan. ìdí nìyẹn tí mo fi wò wípé oore tí wọ́n ṣe mí tí mi ò dúró sọ fún wọn kó tó di pé wọ́n kú nǹkan tí mo ṣe ní kí n wá san fẹ́yìn ni àǹtí ẹ wò mí láti èní tá a ti jọ mọ́ra yìí ẹ gbà wípé mo wá láti wà nù mí jẹyìn nù ni ìyàwó kan ò tún ní jẹyìn mọ́ ṣe ti gbọ́. tí màá dé bẹ́ẹ̀ ló wá dé gbọ́. ti tó má tún mo ṣe ní pé gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kí n ṣe fún má tún sunkún má tún sunkún ọ̀rẹ́ kún kọ́ lélẹ́yìí ọ̀rẹ́ kún kọ́ ní ìná. ẹ wò àǹtí ẹ ní ìdásí ṣe ẹ gbà àwọn 1 or 2 please ẹ bá mi pélé fọmọ náà ọmọ mi ló lélẹ̀ ẹ bá mi gbà ẹ bá mi fi ra nǹkan fún ọmọ. ṣeré ni ẹ̀yin lẹ́ni ẹ ṣì bá mi fi eléyìí dé àpò náà ẹ wò tẹ́ bá need anything ẹ pè mí ok ṣé fún yín ní káàdì mi lélẹ̀ anything tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹn ṣàpè mi ṣe ti pọ̀. ẹ ṣe mo dúpẹ́ fún ìyá mi ọ̀nà èjì díẹ̀ Ọlọ́run ẹ ṣọ̀nà ẹni rere ó ṣe aláàánú ni wọ́n wọ̀ náà ó ṣe mo dúpẹ́ o. all right ṣé bébí mi wà okay. àlàáfíà ló wà àbí ṣé kábà yín gbómi. no mo wà okay mo wà okay. àbí ká lè bá yín ra abẹ́ àmì ní ẹ̀ṣin kan. rárá má ṣe yọnu ẹ ṣe gan ni. ẹ ṣe àdúpẹ́ o. mímọ́ Olódùmarè ojú ẹlẹ́ṣẹ̀ olórí. ìjọ̀bú ọ̀kadì. gbẹ̀ngbọ́n bọ̀bọ̀ mímọ́ Olódùmarè ojú ẹlẹ́ṣẹ̀ kó lè rí ògo rẹ̀. orin Abẹ́òkúta bílẹ̀tì à. ọ̀kadì kòkòrò sọ lónìí ó sọ ẹ pàdìgbà. ọtí òun lé rẹ. ẹ fọkànbalẹ̀ má sanwó mo tún mọ̀ sọ́wọ́ má sanwó. onínú asán ń gbà. òun rè ẹgbà Ujẹ̀ṣà ni mo rè Ujẹ̀ṣà ni mo rè ọmọ alẹ́ni rẹ̀rẹ̀ ọmọ olùkọ́sà tó ọmọ olùbùsọ́lá ẹ pàdìgbà. ọtún àká. ẹ jẹ́ kí n gbà ṣẹ́ẹ̀rì kẹ́hìn sọ̀rọ̀ sọ fún Ìjẹ̀bú wọ́n ṣe kí n ràn kàn ọ̀rọ̀ owó ìran o. cashier before you leave your counter count your money o torí sọ fún o pé o. mo di ọ̀rọ̀. ẹnu ẹ kò rí bẹ́ẹ̀ ẹ dàmí lóhùn ẹ lè wà ní. iná ọ̀kà níbẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta. ètò wọ. ṣé ẹ sọ fún Ìjẹ̀bú náà lẹ́ka yìí dán nínú 20,000 ra àsọ̀rọ̀ ọ̀gá sọ fún àmọ́ máa fún obìnrin àgbálẹ̀ àmukó 7,000 ó kú 20,000 nínú 20,000 èyí 6,000 máa fọwọ́ ọmú kẹ́ ẹ máa fọwọ́ ọmú 7,000 ẹ máa kó ẹgbẹ̀rún mẹ́ta àbáyé ẹ̀fẹ̀ bàjẹ́ ni. èmi Ìjẹ̀bú. wọ́n ṣí èrè dán. ẹ máa lọ gọ́rẹ̀. ẹ máa bọ́ ọ̀run mẹ́fẹ̀ẹ́ yẹn. yé iṣẹ́ tuntun lọ́wọ́ rẹ̀. ọ̀dẹ̀ sọ ní bẹ́ẹ̀ mọ́. ẹ báyìí lọ ẹ má yẹ jẹ́ kí n jẹ́ kí n rí aláìsàn kan o ṣé ẹ rí conjunction dey come to question tí òun ròyìn pé ní balance o equation rẹ kó mi ẹ balance ṣùgbọ́n kí ẹ sọ fún wa fi gbélé irun má fojú ẹ rí. mo mi wọlé ìṣọ́ mi wà kísà. ẹ wo ẹ sẹ́ni ilé gba iṣẹ́ géètì náà mi kí ẹ máa mọ̀ kí ẹ rí yunifọ́ọ̀mù èmi rí mi máa wọ̀ kí ẹ yóò sọ ẹ máa bọ́ mu wẹ́ kí ẹ sọ fún ojú lásán wa. ọdún mi. ẹ máa dá rẹ. yéé wàá gbà lónìí wàá gbà mọ̀ wí. omi yóò dùn ká. wàá kó níbẹ̀. wàá kó níbẹ̀. well play. mọ́bẹ̀rẹ̀ 3,000 máa ń gba òbí síwájú. kàríọ̀. ẹ náà ni wọ́n máa ń sọ̀rọ̀. mọ́mí sire ni mọ́mí sire ni kàríọ̀ ayẹ̀jà mú kínní ni àná
ayé ìjà máa mú fìlà mi mú fìlà mi yá bá fún mi bá láti máa pọ́ bá láti ayé ìjà ìjẹ̀bújẹ̀bù ìgbà sí máa rí gbà máa kó mú fìlà mi yá náà ìjẹ̀bújẹ̀bù ilé ẹ̀dà rẹ̀ ń ra yé mo fi jù ọ́ lọ rẹ ni kí a ìjẹ̀sà lọ́kọ̀ ọ̀jẹ̀bú ọ̀rọ̀ àlówà wà á kó níbẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ níbẹ̀ báyìí ni mo wí. ìjẹ̀sà lọ́kọ̀ Ìjẹ̀bú lẹ́sọ̀ rẹ̀ ọ̀pọ̀ gbà orí ẹ̀ burú ìjẹ̀sà lọ́kọ̀ ọ̀jẹ̀bú ìjọ lọ. ẹ wà níbẹ̀ ẹ̀sùn àṣẹ ìgbà kọ́bọ̀ mọ́. èmi lè gbà kọ́bọ̀ èmi lè gbà kọ́bọ̀ ó ti dá ẹ wò má jẹ́ kí wọ́n rí aláìsàn bọ́ ok ẹ má wọrí ẹ ò dédé ok ẹsùn rẹ̀ má ṣẹlẹ̀ kí mi dá obì síwájú àbàtà lọ́dọ̀ Ògùn níjẹ̀bù kẹsàn fọ́ èsì yèmí rè bí mi èmi ọmọ olùkọ́sà àti ọmọ Olúbùsọ́lá bá fún bí obì àbàtà 1000 urogbo ìyẹn 3 ẹ má sọ fún orogbo nǹkan ohun Ṣàngó bọ́tí orogbo akọ̀wé ẹ má wọrí ojú ẹ̀ mẹ́rin ẹ ní sọ wọn ilé disappoint mi. mo béèrè ẹnìkan ni Ajíbádé tó ń gbé bíbá yìí. Ajíbádé mọ́mì èmi ò mẹ́ni tó ń jẹ́ Ajíbádé o. Ajíbádé èèyàn tó kí orúkọ wọ́n pè lórúkọ kan báyìí. kíní ni elderly person. elderly person. mọ́mì ẹni tẹ́ ìbéèrè yẹn ti kú tipẹ́tipẹ́. bẹ́ẹ̀ ni a mọ̀ pé ó kú ṣùgbọ́n ìyàwó ẹ̀ la béèrè ìyàwó ẹ̀ la fẹ́ rí. kẹ́ni tẹ́ ìbéèrè gan tó kú níyàwó ẹ̀ ti kó lọ. ìyàwó ẹ̀ ti kó lọ ìyàwó ẹ̀ ò gbé bímọ. ẹ jọ ibo ni wọ́n kó lọ. mọ́mì ibi tán kó lọ ni mi ò mọ̀ o. ẹ ṣe ẹ máa tà. ẹ ṣe o. ẹ já lọ ẹ wá ṣáná sí. ẹyẹ tẹ ṣáná sí náà ẹ yí ojú ẹ padà. ìgbà ṣì máa tó ní ìgbà Ọlọ́run ló ní tálákà ìgbà oníkálukú ló ṣọ̀tọ̀ ìgbà rẹ bá dé ọ̀rẹ́ mi ṣe dáadáa àti tálákà tó bá ń làgbà kọjá rọra ta lọ́lọ́run ò dá ẹ sọ tó bá ń jẹ́jẹ́ lírí má dà pọ̀ dà má torẹ́ wá ìgbà bá ṣe tán àpàdà wá àgbáyé o olówó ẹni lè di tèṣí Ọlọ́run ló ní déédéé àfààyè ní lára nípò ẹ̀jẹ̀ àwọ̀ ìkà àpàdà wá kò ní ìkà kò ní ká tó bá ń làgbà kọjá rọra ẹ̀gbọ́n tó bá ń jẹjẹ lágbára ní àwòtọ́ ìgbà bá ṣe tán àpàdà wá gbà ní ìwọlẹ́ ó fojú sí. ọ̀rọ̀ àwọn mèyọ́ yìí ó tọ́jú sún mi kí ló rí kí ló ṣe. kò sí nǹkan mọ́ọ̀chì bẹ́ẹ̀ náà but it's just that problem tó ní pẹ̀lú báńkì mi mọ̀ kó dà kó rẹ̀ kìdè yọ ṣọmọ mi yọ gba loan ní bank and tí ẹ bá gbowó ní bank interest yẹn ló matter láti service interest yẹn but mi rò bí mi yọ̀ ń rí interest yẹn dẹ́ iléeṣẹ́ tó tún wá jóná ó tún wá lọ compound problem wọn so ọ̀rọ̀ báńkì yẹn ni mo rò pé ó dà pé ó fa problem fún ọ. àti ẹ̀tọ́ ọ̀rọ̀ lówó dé ọ̀rọ̀ ọmọ tó tún wá wọ̀ yìí tó di pé bóyá méjì inú ọmọ wọn tó wá lọ ń ṣípò padà tó di pé bóyá ọmọ wọn méjì ṣaláìsí ní ṣísẹ̀ntẹ̀lé tójú sú mi o. sórí yẹn ọlọ́run ló lè sọ bí ẹ ṣe rí because èyí tó sọ nísìnyí yẹn ọ̀rọ̀ ọmọ ń kú ọmọ ń ṣe gbá is beyond human comprehension ó kọjá ọgbọ́n ìmọ̀ àti òye ẹ̀dá ọlọ́run nìkan ló lè sọ̀kalẹ̀ kó a sọ pé
báyìí ló ṣe rí o nǹkan báyìí ló ṣẹlẹ̀ o nǹkan báyìí ló ṣe kìíní so kò sí ní táwọn ṣe sí ẹ̀ tí pé ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ náà nítorí ṣe wọ́n yẹn kì í ṣorí lásán ayé ṣe mèyọ kì í ṣe ọ̀rọ̀ tó ṣe wọ́n yẹn ṣe kìíní o iṣẹ́ ayé ni ọ̀rọ̀ tí wọ́n tọ́lọ́wọ́ káwá irú ẹ̀ ní o. I reject it in Jesus name o. èmi náà reject ẹ̀. No, mo dúpẹ́ o. Báwo wà ní? Well, okay. Látàárọ̀. Yeah. Wọ́n ti ń cooperate. One Àwọn choice. oníbàárà. One choice now. Ẹ ti kọ́ mi lẹ́jọ́ ṣe fún mi. Ọlọ́run kò dàbí ènìyàn arónípin. Èèyàn ìbá dàbí Ọlọ́run, wọn ìbá pé kójò máa rọ̀. Wọn ìbá ṣàlàyé kan ṣe bẹ́ẹ̀. Wọn ìbá tó ní ayé lòdò. Wọn ìbá sọ ẹgbẹ́ lòdò. Wọn ìbá pé kó máa rọ̀. Agbára ìbá bá wọn bí ọtí. Wọn ìbá kọjú ìjà. ẹ láìkẹ́. mo láìkẹ́ ó fine. Ṣé ọ̀rọ̀ yín kan làwa kí n bí ni because mo mọ̀ pé bíbá yìí kì í ṣọ̀dọ̀ tí. Àwa kí ọ̀rẹ́ mi, mo mú ẹni tó ní bíbá ìgbógun wá ni. Ṣé ẹni yẹn ti wà nílé tẹ́lẹ̀ ni? Wọ́n mi ní kẹ́, ẹ̀yin lẹ́ni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Èmi àtàwọn ọmọ àti mọ́ mi. Òótọ́ ni. Ẹ wo, ẹ̀yin ni mo bá arrange bíbá ẹ̀. Ṣé rẹ̀? Ara àwọn ẹ̀sùn oore tí ọkọ yín ṣe fún mi, ara ẹ̀yẹ ń jẹ. Kò tí wàá tán o. Bí ìgbà ìṣòro akéré mọ́ yìí, 3-bedroom flat ni. Room kan fẹ́yìn, room kan fún àwọn ọmọ, then room kan fún wọn sẹ́yìn. Kitchen, gbogbo nǹkan tẹ máa ní nínú ilé pé pátápátá mo ti arrange. Oúnjẹ tó wà ń bẹ màá máa rà síbẹ̀ every month end. Ṣé ti gbọ́? Gbogbo nǹkan tẹ bá fẹ́ tẹ fi máa wà òkè pátápátá ló wà níbà. Ṣé fẹ́ kúnlẹ̀? Ẹ ní ìdí. Ìgbà mélòó lẹ fẹ́ máa kúnlẹ̀ dá? Àtijọ́ di kan náà. Mo ti sọ fún yín pé ara nǹkan tọkọ yín ṣe sílẹ̀ lẹ́ ń jẹ. Ẹ dẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ni. Àǹtí Yẹmi, mo dúpẹ́ gidi gan-an. Ẹ ṣé gidi gan-an. Ẹ wo mi ò lè dúpẹ́ oore tẹ́ ẹ̀ ń ṣe fún mi tán. Ọlọ́run ọba nìkan lọ́ba ẹlẹ́san. Á dẹ̀ bá mi sọ yín lẹ́san rere. Gbogbo ibikíbi tẹ́yìn náà bá ti wá ń dé bá ẹ máa bá láàánú pàdé. Gbogbo ibikíbi tí àwọn ọmọ yín bá dé láyé wọ́n máa bá ojú rẹ Ọlọ́run àánú pàdé. Ẹ jẹ́ ká wọnú ilé kí lọ fi àwọn ọmọ rẹ̀ pẹ̀lú. Tálákà Ọlọ́run, ètò àmọ̀bẹ̀ ọ̀yẹ́. Ìgbà èmi lókè erùpẹ̀ jẹ́ kó yẹ mí kalẹ̀. Mo kúnlẹ̀ mo yàn pé ẹ̀dá mi gbà mí, ìpín mi kò ṣe déédéé. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ Olúọ̀run o, ire kò ṣe rẹ́gí mi. Tálákà Ọlọ́run, ètò àmọ̀bẹ̀ ọ̀yẹ́. Ìgbà èmi lókè erùpẹ̀ jẹ́ kó. Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Ẹ̀yin náà mo ń jókòó dé. Ọ ti gbá gbogbo rẹ̀ tán. Mo ti gbá tán, mo ti ṣe gbogbo ẹ̀. Ọ̀fọ̀ tọ́lẹ̀tì nì. Gbogbo ẹ̀ ni mo ti ṣe tán pátá. Ọmọ sánísání lọ́yà jókòó dé mi lọ́mọ ìrànjú kan kó tún bá ti parí bẹ́ẹ̀ mí lè yàrá ojú rẹ̀ nílẹ̀. Ẹ má bínú èmi náà kọ́. Sáà gbà. Ẹ ṣe ta. Bóyá àmọ́ àsìkò àdánwò ni ìgbà ò ní pẹ́ dé mọ́. 7,000. Ṣé ti yọ ti yín bẹ̀? Mo ti yọ. Wá o, mo pẹ́ lọ́la o. Ìgbà tí mo ti mọ̀ pọ́n là lóṣù mi tún bẹ̀rẹ̀. Ọmọ tó dì á nínú bẹ́ẹ̀ ni o. Mi ní pẹ́. Tètè dé o. Màá tètè dé ẹ ṣe. Ó dàbọ̀. Mo kúnlẹ̀ mo yàn pé ẹ̀dá mi gbà mí, ìpín mi kò ṣe déédéé. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ Olúọ̀run o, ire kò ṣe rẹ́gí mi. Ojú ẹ̀dá ló pẹ́ sí, ọ̀rọ̀ mi yá lójú, ọ̀nà mi yá dá. Ayé mi á sunwọ̀n sójú ènìyàn, máa kan sára ṣèdúrà o. Tálákà Ọlọ́run, ètò àmọ̀bẹ̀ ọ̀yẹ́. Ìgbà èmi lókè erùpẹ̀.
ṣe o. Ìyá mi kánú ọjọ́ mẹ́ta kọ́ mi. Mi yọkọ̀ ẹ̀. Ọ̀kadà tó gbé mi wá ni. Àwọn náà ni mi yọkọ̀ ẹ̀. Ṣé o mọ̀ wọ́n? Ọlọ́run mà tóbi lọ́ba o. Ọlọ́run mà tóbi lọ́ba o. Ayé yìí rè. Àṣẹ ó lè padà rí báyìí fẹ́yìn náà. Àṣẹ tí ilé ìtàn pátápátá báyìí. Ẹ ń ṣèyàn. Ẹ ń ṣèyàn gidi èèyàn burúkú ni ẹni bí ni ẹni bí ẹni bí ẹni lẹ̀. Ọjọ́ yìí bàbá àgbà yòó. Kéèyàn dé ìwà kó dẹ̀ burúkú má láàánú ọmọlàkejì ẹ lójú. Àǹtí Yẹmí. Ṣé bí bàbá burúkú bàbá àgbàyà bàbá ọgbà òṣì àgbà játijàti tí mo sọ̀rọ̀ wọn fún yín rè tó ní kí ọkọ tèmi wá jẹ ìgbẹ́ nítorí 2 million wọn. At the end of the day ọkọ mi jẹ ìgbẹ́ tọ́wọ́ fún olówó náà. Àwọn rè. Ṣé bí rọ̀mí yẹn lọ́rùn ọkọ tèmi lọ sí ọ̀run àrèmábọ̀? Ẹ̀yin bàbá àgbàyà bàbá àgbà òṣì olówó ogbó tí ń ṣí mẹ́kọ̀ọ́ fọlẹ̀. Àtọ́kùn máa kọ àmọ̀nà ọ̀run máa lọ ẹ̀yin bàbá aláyé bàjẹ́. Bẹ́ẹ̀ lè ṣe bàbá ẹ̀yin náà ṣe bàbá kú nìyẹn. Ẹ̀ ní pọ́n nínú ilé ìtẹ̀wà ẹ̀yin olórí fún wájú. Ẹsẹ̀ kẹ̀yìn sí. Ẹ gbọ́ dáàdì, ẹ̀yin náà bá ti máa wùwà bẹ́ẹ̀ yẹn. Gbogbo nǹkan náà lọ lásìkò tiẹ̀. Ẹ ní ìdá ti sunkún. Ẹ mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi. Ṣé ẹ lè ráyè wá sí ìbàyí lọ́tùnla? Ẹ máa wá. Á yanjú gbogbo ẹ̀ṣẹ̀ ti gbọ́. Ẹ ti bá ṣẹlẹ̀ yàgé lè tẹ̀ ṣe lọ. Ẹ̀yin bàbá òṣì. Máa bọ̀ ọjọ́ fún ẹ̀yin bàbá àgbà yòó. Ẹ tẹ́bọ̀ ti lówó báyìí kò sí kò tẹ́ lè ṣe tán. Ẹ fi ti ẹ kò ṣíra rí. Ẹ fi pàkọ́ fún mi. Ẹ wá sí wọ́n ṣí orí burúkú mi báyìí. Ọlọ́run bá mi fìyà jẹ yín. Ẹ̀yin náà mọ̀ bọ́ọ̀lì tí ń pàdé. Ọmọ bọ́ọ̀lì tí ń pàdé. Ṣé ìyá mi? Ẹ máa wọlé lọ. Ṣe rí ẹ wo bí kọ́ńtì ṣe rí nowadays ṣe mọ̀ kò jẹ́ kí mi ò mọ tí mo lè sọ help tẹ bá wà yìí kò sí nǹkan ńlẹ̀ bí àṣọ ọ̀rẹ́ mi kan á ní kò sówó lápò ìjọba ẹ má bínú nǹkan ṣe rí sí òwà òkè rárá ṣe gbọ́ létà màá tún máa rí yín. Nǹkan tó tẹ̀ jẹ́ kémi náà wá ni wípé nígbà tí mo rí wípé ó ti wá lè kọjá ààyè ló ṣe jẹ́ kí n wá bá yín. n tó ṣẹlẹ̀ ni pé n bá ní kẹ́ padà wá but mi ò lè sọ̀gbà tí nǹkan máa wà ókè ṣẹ́gẹ̀tẹ̀ máa ránṣẹ́ sí yín ẹ má rí nǹkan wà ókè báyẹn. ṣe bẹ́ẹ̀ létà máa fi ṣe máa gẹ́tọ̀ pẹ̀lú lẹ́yìn bá a ṣe. ṣẹ́gbọ́n ẹ má rí máa ránṣẹ́ sí yín kẹ́ni láìsè. ẹ jẹ́ ń sin wọn. Lọ́wọ́ náà mo wá bá wọn fún nígbà tó lè sọ pé kò sí ìkọ̀kọ̀ tí la fẹ́ ṣe. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ó rí bẹ́ẹ̀ nìyẹn. Mo fẹ́ kó bá mi dáríjì. Torí kí ló tó kù? Òun ló ti rí bó ṣe rí kò sí nǹkan kan mọ́ àfi kó dáríjì wá ká lè rojú rere Ọlọ́run ohun tó kù nìyẹn o. Màmá kò jọ kí ni mo sọ kò jọ kò dẹ̀ lè ẹ́fà jọ láíláí kí n dáríjì ta ni kí mi dáríjì bàbá òṣì bàbá àgbàyà dáṣe pẹ̀lú nǹkan tó ṣe fún mi mi ò lè dáríjì wọn o kò dẹ̀ sí nǹkan kan tí ẹ lè fi gbè mí mi ò ní gbọ́ mi dẹ̀ nígbà mi ì ní dáríjì wọn. Mú mi ní kẹ́ ẹ ṣe máa sọ pé lè dáríjì wọn ṣẹ́yìn náà lọ́rùn ni ipò tẹ́ bára yín lẹ́nu ṣẹ́yìn náà expect ẹ̀ ni expect ẹ̀ náà so why tẹ́ ní dáríjì wọn. Àǹtí Yẹmí ẹjọ́ tó lọ lọ́hùn ẹ má bínú sí mi ẹ mọ̀ wípé ẹ jíyàn kan tí mo máa ń respect kan mi ìdẹ̀ kí n fẹ́ kọ̀ ọ́ sí lẹ́nu àmọ́ eléyìí tó wà lẹ́nu ẹjọ́ tó lọ lọ́hùn máa ṣẹ̀yìn torí pé kí ni mi ò ní dáríjì bàbá mi ò ní dáríjì o
bí mo ṣe ń sọ iná ni màmá sọ mi ò ní dáríjì kò dé sí nǹkan tí anybody lè sọ. tí wọ́n bá sọ pé ìwọ ò ní dáríjì ẹ gbà mí. ó jẹ́ ìgbà abalẹ̀ kó wá jókòó. àbí ẹ wá jókòó jáde ogún ẹ wá jókòó ogún ni. wọ́n jókòó. ẹ wá jókòó. bàtà o. ẹ jókòó sẹ́ẹ̀. sẹ́yìn tó ń báyìí. ìyá wa nítòótọ́ ni wọ́n pariwo pé mo ti kú ṣùgbọ́n èmi ò ní kókó kan bí ó ṣe yé ọ̀rọ̀ náà pọ̀. lómi nìkẹ́ ọkọ yín tẹ̀ ń wé òun ṣòkò ṣé gbogbo bí mo ṣe bá yín gẹ̀ẹ́tì lé ta furnish to your taste gbogbo bẹ́ẹ̀ ṣe ń tajà táwọn ọmọ yín lọ sí school gbogbo ìṣẹ̀yìn ọkọ yín ọkọ yín ló ń kó owó fèmí tèmi ń kó wá fún yín àwọn ló ń kọ́ mi lọ́gbọ́n lọ́mú mi wá síbí tó jẹ́ kí n mọ lé yín tó ń fún mi ní gbogbo nǹkan tí mò ń wá fún yín tẹ̀ ń wò pé bóyá èmi ni mò ń ṣe èmi kọ́ mò ń ṣe o ọkọ yín ni o gbogbo ìdẹ́ṣẹ́ yín ẹ̀gbọ́n tèmi náà ìgbà tí mo assist wọn lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn tí mo introduce wọn sẹ́gbọ́n mi ẹ̀gbọ́n mi yẹn ló wá ní nǹkan mọ́ àwọn tó ń ta mọ́tò kó tó di pé àwọn náà bẹ̀rẹ̀ sí ní travel out of the country tó ń kó mọ́tò wọlé tó ẹ fọkànbalẹ̀ wọn ṣòkò. tòótọ́ ni òwe àwọn àgbàlagbà wípé olóòótọ́ ìlú ní kàlù ìwọ ó lè jáde lẹ́nu ìwọ pé ìwọ ò ní dáríjì ọmọlàkejì ẹ ládùúgbò gbogbo iṣẹ́ ibi tí o ti ṣe olóhùn jù ẹ lọ olóhùn jù ẹ lọ síbi gbogbo ìmọ̀ràn ẹni pé kó tọ́fọ́ ọ̀tá mi kíkó òjijì kó pa ọ̀tá mi kí n má lè jẹ́yàn láyé mọ́ èmi náà ni mo wà láyé àmọ́ bọ́ sórí gbogbo nǹkan tí mo ṣe fún ẹ pátápátá ọlá àwọn ọmọ tèmi ló jẹ́ kí n ṣe nítorí pé mi ò fẹ́ kí ìyà jẹ wọ́n tí bá ní kí n fi ẹnu mi ṣépè fún ẹ wà láì ò ní di ọjọ́ kejì kó tó kú. kí ló fẹ́ ṣe mo fẹ́ kúnlẹ̀ fún mi láìláì ẹ wá bá kúnlẹ̀ fún mi débi tó máa bẹ̀ mí. Dókítà Ọlọ́run ọkọ mi ṣàánú mi má bínú sí mi dókítà Ọlọ́run láti bẹ̀rẹ̀ mi àti ẹ̀ ẹ̀kọ́ èmi náà kì í ṣe bẹ́ẹ̀ ẹ mú mi dádì ẹjọ́ bá mi bẹ̀ ọkọ mi. bàbá mi torí Ọlọ́run dáríjì àfikún dáríjì wọ́n ní bẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ báyìí tó ti tọrọ àforíjì àfi kéèyàn dáríjì òun náà ti mọ̀ pé ohun tó ń ṣe ò dáa bẹ́ẹ̀ òun rèé ìwọ náà rèé àti dúpẹ́ pé ẹni tó rẹ́mi náà ni àbí. dáríjì wọn náà ṣé bẹ́ẹ̀ náà sọ pé ìmọ̀ ń gbé Ọlọ́run dáríjì wọn sẹ́yìn ẹ̀ dáríjì wọn ẹ ti sọ wípé ọlá àwọn ọmọ yẹn náà lè máa rò mọ́ wọn lára. Dádì. Dádì. Ǹjẹ́ rántí nǹkan tẹ́ ṣe fún mi lọ́jọ́ kìíní àná? Bẹ́ẹ̀ni. Pẹ̀lú nǹkan tẹ́ fún mi jẹ. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ rántí pé ẹni kí n wá padà wá gba owó tí mo dẹ̀ dé tẹ́ ẹ̀kọ́ tẹ́ fún mi lówó náà? Ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Ọdún mo ti gbàgbé owó fún nǹkan tẹ́ sọ. Ṣùgbọ́n mo láti rán ilé tì ní. Wọ́n yẹ ká rántí yẹn. Tá a bá gbàgbé ọ̀rọ̀ àná ẹ̀yàn kí rẹ̀ nìkan bá ṣeré mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé nínú ibi ni oore wà nínú oore ni bí wà nǹkan tẹ́ wá ṣe fún mi níjọ́ náà lọ́hùn èmi ò ní fọwọ́ yàrá o màá sí gbogbo nǹkan tọ́lọ́run máa ní sí mọ́ mi ṣe é rántí ibi iṣẹ́ tẹ́ ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni wọn jẹ mí lówó kòkàn tó wá ná náà ni. ǹjẹ́ ẹ rántí pé títí di òní bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹ ò mọ ọ̀gá tó gbà yín síbi iṣẹ́ ẹni tó jọ ọ̀gá tó nílé iṣẹ́ tẹ́ ń bá ṣiṣẹ́ náà òun lèmi tí mo jókòó yìí. níbi tí mo ti gbálẹ̀ ẹ̀yin lọ̀gá ilé iṣẹ́ tí mo ti gbálẹ̀ mo ti parí. dádì mo fẹ́ kẹ́ ẹ gbà pé òní ni ọjọ́ ayọ̀ yín bẹ̀rẹ̀ látòní lọ nǹkan tó ń jẹ́ ìbànújẹ́
àìlówó àìrínà àìrílò ó ti kúrò nínú ìgbésí ayé yín. Mo fẹ́ kẹ́ wá síbí lọ́la, mo ní o má ní gbàgbé tí mo fẹ́ ṣe fún yín. mo fẹ́ kúnlẹ̀ fún wọn bọ̀ lẹ́kọ́ kúnlẹ̀ fún wọn. tó bá ń làgbà kọjá rọra rọnù máa rọ. tó bá ń jẹjẹ lílu ìdàpọ̀ àwọ̀rá dé bá ṣe tán àpàdà wá gà ó. ìgbà ṣì máa tó ní ìgbà Ọlọ́run ló ní tálákà, ìgbà oníkálukú ló ṣọ̀tọ̀. ìgbà rẹ bá dé ọ̀rẹ́ mi ṣe dáadáa. àti tálákà tó bá ń làgbà kọjá rọra. ta lọ́lọ́run ò dá ẹ sọ. tó bá ń jẹjẹ lírí má dàpọ̀ dá. má torí ẹ̀ wá bá ṣe tán àpàdà wá gbàgbé o. olówó ẹni lè di tèṣí, Ọlọ́run ló ní déédéé. àfààyè ní lára nípò ẹ̀jẹ̀ àwọ̀. ìkà á padà wá kò ní ká. tó bá ń làgbà kọjá rọra ẹ̀gbọ́n. tó bá ń jẹjẹ lágbára ní kò tọ́. ìgbà bá ṣe tán á padà wá gbà ní ìwọlẹ́ ó fojú sí. ìgbà ṣì máa tó ní